عليه وسلم إذا مشيت في دارين تزيد فكسر في صلاة على محمد الله عليه وسلم. شعبان يجوا يقول نسمع سيدي. كما تقول يا رب تعالى. نبي village láti ṣe fíìmù òun ló ní. ẹ má bọ̀ láti ṣe fíìmù ibẹ̀ láti ṣe dáńgọ̀ Ibrahim Chata ló ní. ẹ má bọ̀ wá ibi sàrẹ́ má bọ̀. Sam. àfáàsì ẹ ló dé náà gbọ́dọ̀ yìí òkúta tó bá fẹ́ sọ̀rọ̀ owó orí igi green kìlìmọ̀ Jamiu ìnàbírí alágbára oko. wọ́n ní ká má sọ̀rọ̀ fà wọ́n náà wá ṣe 100,000 naira lẹ́sìn ẹ bá mú ìlọ fún wọn. ẹgbẹ́ Ibrahim Chata. Ibrahim Chata mo mọ̀ ẹ́ pé amọ̀ra wa dáadáa. ọ̀sẹ̀ ló ní gbogbo bí táwọn ti ń ṣe fíìmù. ó ti dá gbogbo Ọ̀yọ́ mọ́ wa lọ́wọ́. àwọn ọmọ Ọ̀yọ́ gbọ́ ọ̀dọ́. Ibrahim, ordinarily you don't know that I know, but I hear the people you help. Wallah, you don't make noise. I understand. So for this particular project. ọ̀pọ̀lọpọ̀ àwọn ìláyé ọlọ́mọ ayé tí a fi lè ṣàṣẹmọ ọlá akọ̀rẹ́yàmọ̀ ìkẹrẹ ọlá àna ọlọ́run àti tótóbi ọlọ́run àwọn kọ́tà ṣe náà ṣùgbọ́n ọlọ́mọ àdàlù ọ̀láyà ọlọ́run dákun bá ń bá dáa fún wa ọlọ́run rọ àwọn ará Palestine lójú ọ gbogbo àwọn tí ń bẹ lọ́wọ́ aboyún ayé aláìsàn ọlọ́run dákun náà lára dáa ọlá akọ̀rẹ́yàmọ̀ ìkẹrẹ ayé wa yóò dáa ọmọ wa yóò dáa nínú sàárè wa ọlọ́run ṣàánú wa bẹ́ẹ̀. èmi lè ṣe lọ́gbà mi ṣùgbọ́n la hawla wala quwwata illa billahi gbogbo nǹkan tí àwọn bàbá sọ ẹ jẹ́ ká máa rántí ọlọ́run o nítorí ìtọ́ ọlọ́run èmi lè kí o wá di yìí ọlọ́run ọba dẹ́ta ọ̀sánú àlùkò mímọ́ àwọn ọmọdé ìmìnira ṣètò àwọn ọdún bismillahir rahmanir rahim. ọlọ́ba ní nǹkan sọ̀rọ̀ yẹn sọ̀rọ̀kùn wọ́n sábì tí a ti dá mọ́kùn ọlọ́run ní ẹnu ṣé ní ọlọ́run ọba lọ́wọ́ kí ni ọlọ́run ọba lè tó lálàrùn ṣe kí lè fi ẹsẹ̀ yín múlẹ̀ lórí àwọn ọ̀tá yín ọlọ́run ọba tó ga jù mí ọba tí ọba yìí lè kí ọlá ọba tí kì í níbi help anybody lọ́wọ́ ní ẹran ṣe ọlọ́run ọba lọ́wọ́ lọ́wọ́ how we all know going to the orphanage. Helping people, helping to build hospitals, helping to build mosques. ìránṣẹ́ ọlọ́run ọba lọ́wọ́ mi wọ́n ti gáyé dúró fi sẹ́bi nígbà ìgbà àwọn àlùkò náà fún tó dárí kó náà ìrúkẹ́ lákò kó tó ń ta àlọ́ mi. We strive to because of Allah subhanahu wa ta'ala ìjà ibẹ̀ ẹja sójú ọ̀nà ọlọ́run yẹn strive lójú ọ̀nà tọ́lọ́ ọlọ́run ọba bí àwọn àlùkò wọn fún kíkó dárí kó náà ìrúkẹ́ lákò kó tó ń ta lójú ọ̀rẹ́ fún ìjọ ọlọ́run ọba kàmá ọ̀ká ní bí oṣù bẹ̀rẹ̀ wọ́n jọ lọ́jọ́ àbí ìlànà ìdáhùn ẹ jẹ́ ká ṣe tọ́lọ́ ọba kò sí nǹkan ní àfọlọ́ nìkan ẹ̀gbẹ́rẹ́ lákàlọ́ ọ̀la tó wẹ́sà ìlà ìlà ìlà. àbáfẹ́ ọlọ́wọ́ bá ṣàlùkà àlùbáríkà ìlàsájọba Muhammadu ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wà bí láti pè sí túwìrì náà láti gbogbo wọn lè dá wa lóhùn àwọn tá a tún pè lẹ́dá kùtà bá ti pè wá látẹ̀lé